A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ti ní gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara fúnra rẹ̀ ni ó kọ̀wé fipò sílẹ̀ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC). PDP sẹ́ ẹ̀sùn wípé àwọn já Fubara jù sílẹ̀ nígbà fàákájà rẹ̀ pẹ̀lú aṣíwájú rẹ̀ Nyesom Wike tí ó ti di mínísítà ìlú Àbújá. Nínú àtẹ̀jáde láti ọwọ́ alukoro ẹgbẹ́ PDP Ini Obong ni wọ́n ti ní ó ṣeéṣe kí ìpinnu Fubara wáyé látara ìpèníjà tí ó là kọjá nígbà fàákájà rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú, wípé èyí lè ti fa àkóbá tí ó yọrí sí ìgbàgbé ráńpẹ́ temporary amnesia. Wọ́n ní gbogbo àwọn tí wọ́n bá ti ń bá awuyewuye yìí bọ̀ yóò mọ̀ wípé kò lè fi ẹ̀sùn kan ẹnikẹ́ni wípé wọn kò dáàbò bò irúfẹ́ ẹni báyìí tí ó la ìṣòro kò yé mi mọ́ kọjá ni ó ṣeéṣe kí ó ní ìpèníjà ìgbàgbé. Ohun tí ó tọ́ sí gómìnà ni láti gbóríyìn fún ẹgbẹ́ wọn, civil society àti gbogbo ọmọ Nàìjíríà tí wọ́n dúró tì í láti ìgbà tí rògbòdìyàn yìí ti bẹ̀rẹ̀ tí ó fi dé ibi ó dé. Àdúrà àwọn ni wípé kí ó má ní ìṣòro Stockholm syndrome níbi tí ènìyàn á ti nífẹ̀ẹ́ ẹni dè mọ́lẹ̀, ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ àwọn káàánú rẹ̀ àwọn sì fẹ́ rere fún un. Síwájú àkókò yìí ní ọjọ́ Ìṣẹ́gun kan náà yìí ni Fubara kéde ìpinnu rẹ̀ wípé òun ti kọjá sí ẹgbẹ́ APC níbi ìpàdé pẹ̀lú àwọn òṣìṣẹ́ ìjọba tí ó wáyé ní ilé ìjọba ìlú Port Harcourt. Ìkéde yìí wáyé lẹ́yìn ìpàdé àtilẹ̀kùnmọ́rí ṣe pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu ní ilé agbára ìlú Àbújá. Ó ní ìpinnu àti kọjá sí APC wáyé kí òun lè ráàyè ṣe àtìlẹ́yìn tó gbópọn fún ààrẹ Tinubu tí ó jẹ́ ọmọ ẹgbẹ́ APC. Ìgbésẹ̀ gómìnà yìí wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ mẹ́rìndínlógún títí kan agbẹnusọ fi PDP sílẹ̀ bọ́ sí APC. Alukoro PDP ní ìṣẹ̀lẹ̀ ìpínlẹ̀ Rivers ṣe àfihàn bí ìjọba tiwantiwa orílẹ̀-èdè ṣe jẹ́ ohun ẹlẹgẹ́ tó, kí gbogbo ọmọ orílẹ̀-èdè ṣe ara wọn lọ́kan láti bu ẹnu àtẹ́ lu ìjọba tiwantiwa tó ń dì mẹ́rí. Ó fi kún wípé PDP kò ní fi ààyè gba gbogbo ìgbésẹ̀ APC láti sọ orílẹ̀-èdè di ilẹ̀ olóṣèlú kan ṣoṣo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kùmọ̀kùmọ̀ EFCC ti fi Attorney General àti Mínísítà fún ẹ̀ka ìdájọ́ àná Àgbàmọ̀fin Abubakar Malami sí àhámọ́ lẹ́yìn tí ó kọ̀ àti bá gbèdéke ìyọ̀ǹda rẹ̀ pàdé. Orísun ìròyìn kan láti ọ̀dọ̀ àjọ EFCC fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ wípé Malami ṣì wà ní àkàtà wọn títí di aago 10 alẹ́ ọjọ́ Ìṣẹ́gun nítorí kò tíì yanjú gbogbo gbèdéke ìyọ̀ǹda rẹ̀ bail requirement. Mínísítà àná ní àjọ EFCC ní kí ó yanjú ara rẹ̀ lórí gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú màgòmágó owó, pàápàá jùlọ èyí tí wọ́n tọpinpin dé àpò ìkówósí. Orísun yìí ṣàlàyé wípé àjọ wọn fẹ́ mọ bí wọ́n ti ṣe owó tí olóògbé Abacha jí pamọ́ tí wọ́n rí gbà padà láti Switzerland àti Island of Jersey ní UK. Ṣùgbọ́n Malami tẹnumọ́ wípé àgbélẹ̀rọ ni gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ó ní àkọọ́lẹ̀ òun lẹ́nu iṣẹ́ ìjọba ṣe lòdì sí gbogbo ẹ̀sùn tí wọ́n lọ́ mọ́ lẹ́sẹ̀, pàápàá jùlọ ẹ̀sùn àtìlẹ́yìn owó fún àwọn adàlúrú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ti ní ààrẹ Bọ́lá Tinubu gbọ́dọ̀ ṣọ́ra lórí ìgbésẹ̀ rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ààbò ní ẹkùn ìṣèjọba àti lílo àǹfààní ìjọba fún ìdáàbòbò àwọn kan. Ṣóyínká sọ èyí níbi ayẹyẹ 20 ọdún Wọlé Ṣóyínká Center for Investigative Journalism Awards tí ó wáyé lánàá ní ìpínlẹ̀ Èkó. Ṣóyínká ṣe ìrántí ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní ohun tí ó wáyé láìpẹ́ nínú yàrá ilé ìtura kan ní Ìkòyí,
ìpínlẹ̀ Èkó tí ó yà á lẹ́nu tí ó pè ní Ayé Fáńlétè pẹ̀lú àfihàn àwọn ẹ̀ṣọ́ aláàbò. Ó ṣe àpèjúwe àpọ̀jù ẹ̀ṣọ́ tí wọ́n pín sí ẹ̀yìn ọ̀dọ́ kan tí ó súnmọ́ ààrẹ láwọn tí wọ́n tó láti dáàbò bo orílẹ̀-èdè kékeré. Ṣóyínká ní ọ̀dọ́ yìí yí padà láti di Ṣèyí Tinubu, ọmọkùnrin ààrẹ. Ó ní àfihàn yìí kọ ọ́ lóminú débi wípé òun ní láti kàn sí National Security Adviser Nuhu Ribadu. Wọ́n ṣe alábàápàdé rẹ̀ ní Paris ṣùgbọ́n ó wà pẹ̀lú ààrẹ nínú ìpàdé. Nígbà tí wọ́n fi ojúkojú ni ó ṣe àpèjúwe ohun ojú rẹ̀ rí fún un wípé nítorí ènìyàn jẹ́ ọmọ adarí orílẹ̀-èdè ni ó gbọ́dọ̀ ṣe máa lọ pẹ̀lú irúfẹ́ ẹ̀ṣọ́ bẹ́ẹ̀ nítorí ààbò. Lẹ́yìn ìwádìí ni ó ṣe àwárí wípé báyìí ni ọmọ ààrẹ ṣe ń lọ kiri pẹ̀lú ogunlọ́gọ̀ ẹ̀ṣọ́ bí ó ti rọ ààrẹ Tinubu kí ó ṣe àgbéyẹ̀wò iye ẹ̀ṣọ́ tí ọmọ rẹ̀ ń dì mọ́ra nítorí àwọn kan wà tí wọ́n nílò ẹ̀ṣọ́ bẹ́ẹ̀ ní kíákíá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìlú Àbújá ti fi ọwọ́ ṣìkún òfin mú ọ̀gbẹ́ni ẹni ọdún 22 kan Ahmed Abubakar lórí ẹ̀sùn wípé ó gbìyànjú àti ra ohun ìjà olóró fún àwọn adàlúrú tí wọ́n ń ṣọṣẹ́ ní ìpínlẹ̀ Zamfara. Abubakar tí ó jẹ́ ọmọ bíbí Gúúsù ṣùgbọ́n tí ó ń gbé ní Agua-Dodo ní Gwagwalada ní ikọ̀ Mabushi Division ó fi ọwọ́ ṣìkún òfin mú ní ọjọ́ 7 oṣù Kejìlá. Ọ̀jọ̀gbọ́n lórí ààbò Zagazula Mahama sọ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ lánàá wípé afurasí yìí ti kàn sí ológun kan tó ń sìn lọ́wọ́, Corporal Yusuf Mohammed, láti ràn lọ́wọ́ bá a wá 1,000 rounds of ammunition fún ẹgbẹ́ adàlúrú ní Zamfara fún pàṣípààrọ̀ owó. Mahama ní Abubakar jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ níbi àpàtẹnujẹ́wọ́ wípé àṣẹ àbúrò bàbá rẹ̀ kan ni òun tẹ̀lé tí orúkọ rẹ̀ ń jẹ́ Ahmed Yakubu tí wọ́n jọ ń gbé ṣùgbọ́n tí ó ti na pápá bora. Yakubu ni wọ́n ní ó pa á láṣẹ fún un kí ó ra ohun ìjà olóró wọ̀nyí kí ó sì gbé e ránṣẹ́ sí ìpínlẹ̀ Zamfara fún lílò àwọn adàlúrú. Mahama ní ọlọ́pàá rí 170,000 naira 100 naira gbà lọ́wọ́ afurasí tí wọ́n ní ìgbàgbọ́ wípé ó jẹ́ lára owó tí wọ́n fẹ́ fi ra ọjà ìrúfin. Ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá ní afurasí wà ní àkàtà wọn báyìí fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò bí ìgbìyànjú ṣe ń lọ lọ́wọ́ láti rí ẹnìkejì rẹ̀ mú. Alukoro ọlọ́pàá ìlú Àbújá Josephine Adeh kò tíì fèsì sí àtẹ̀jíṣẹ́ tàbí gbé aago láti fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ títí di àsìkò ìkóròyìn yìí jọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn adarí ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn lábẹ́ umbrella South-West Security Stakeholders Summit ti ṣe àtìlẹ́yìn fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ àti ẹjọ́ ikú fún àwọn ajínigbé gẹ́gẹ́ bí ọ̀nà láti fi yanjú ìṣòro ààbò lórílẹ̀-èdè. Èyí ni àwọn ohun tí wọ́n pinnu lé lórí níbi ìpàdé àpérò tí wọ́n pe àkọlé rẹ̀ ní ìṣọ̀kan tako ìṣòro ààbò ní ilẹ̀ Yorùbá tí ó wáyé ní 10 Degrees Event Center, ìpínlẹ̀ Èkó. Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams ni ó ṣe àgbékalẹ̀ ètò àti àwọn adarí Yorùbá mìíràn. Nínú àtẹ̀jáde láti ọwọ́ Gani Adams, ọ̀jọ̀gbọ́n Kọ́láwọlé Rahim àti Amitolu Shitu ni àwọn adarí yìí ti ní àwọn ní ojúṣe láti sọ̀rọ̀ lórí ìṣòro tó ń dojúkọ ẹkùn wọn bí wọ́n ti jẹ́jẹ̀ẹ́ àti ṣe àgbékalẹ̀ ìgbésẹ̀ àjọṣepọ̀ fún ìdènà ìwà ọ̀daràn, ìlàjà àti láti mú kí àlàáfíà jọba padà káàkiri ilẹ̀ Yorùbá. Wọ́n ṣe àkíyèsí wípé àwọn jihadists ò ṣetán àti sinmi ogun ní Sub-Sahara West Africa tí wọ́n ti bẹ̀rẹ̀ láti ọdúnmọ́dún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kò dín ní olùdíje du ipò gómìnà 7 láti ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) tí wọ́n ti jọ̀wọ́ ìdíje wọn lẹ́yìn ìpàdé pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu lónìí Ọjọ́rú. Gbogbo wọn ni wọ́n jọ pa ohùn pọ̀ láti ṣe àtìlẹ́yìn fún Bọ́lá Oyèbáméjì láti du ipò gómìnà níbi ìdìbò abẹ́lé tó ń bọ̀ lọ́nà. Ìpàdé tí ààrẹ Tinubu pè sí ilé agbára ní ẹnìkan nínú àwọn olùdíje yìí kò yọjú sí, Iyìọ́lá Omíṣọ̀rẹ́.
Síwájú àkókò yìí ni Omiṣore ṣe àpèjúwe bí wọ́n ti yọ ẹsẹ̀ rẹ̀ lẹ́kùn ìdíje ìdìbò abẹ́lé ní àwàdà. Lára àwọn tí wọ́n jọ̀wọ́ ipò wọn láti rí igbákejì gómìnà àná Benedict Olúgbóyèga Àlàbí, Dọ̀tun Babayẹmí Akin Ògúnbíyì, Sínátọ̀ Babájídé Ọmọwùràrẹ̀, Kúnlé Adégòkè, Babátúndé Akẹta Ọlálùsì àti Mulikat Abíọ́lá Jimoh. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lẹ́yìn wákàtí díẹ̀ tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Accord ní àwọn adarí ẹgbẹ́ kéde rẹ̀ gẹ́gẹ́ bí olùdíje du ipò níbi ìdìbò abẹ́lé. Bí a kò bá gbàgbé wípé ìrọ̀lẹ́ àná ni Adélékè bọ́ọ̀dì sí ẹgbẹ́ Accord pẹ̀lú igbákejì rẹ̀ Kọ́lá Adéwùsì àti àwọn mìíràn tí wọ́n jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Nínú àtẹ̀jáde ni alága ìgbìmọ̀ Accord Elder Ibe Thangood ti fìdí ẹ̀ múlẹ̀ wípé Adélékè ti la àyẹ̀wò kọjá síwájú ìdìbò abẹ́lé Ọjọ́rú. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé gbogbo gbèdéke ni gómìnà bá pàdé tí wọ́n fi yàn án láti bá wọn kópa nínú ìdìbò abẹ́lé gẹ́gẹ́ bí olùdíje kan ṣoṣo láti gba tíkẹ́ẹ̀tì fún ipò gómìnà. Wọ́n fi kún un wípé ìgbìmọ̀ ti ṣe àgbékalẹ̀ ìwé ẹ̀rí Certificate of Clearance bí wọ́n ti ṣe àpèjúwe rẹ̀ ní ẹni pójú òṣùwọ̀n àti díje du ipò gómìnà. Adélékè wá fi ìdùnnú rẹ̀ hàn sí ìgbìmọ̀ àti adarí ẹgbẹ́ bí ó ti ṣe àfihàn wípé òun ti gbáradì fún ìdìbò abẹ́lé àti ti ìdìbò gbogbogbò ọdún 2026. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Obìnrin àkọ́kọ́ fún orílẹ̀-èdè Nàìjíríà, Sínátọ̀ Olúrẹ̀mí Tinubu ti bá aráàlú sọ̀rọ̀ lórí awuyewuye tí ó dìrọ̀ mọ́ ìpàdé rẹ̀ pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè níbi ayẹyẹ ọdún mẹ́wàá ìgbadé Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì. Èsì yìí ń wáyé lẹ́yìn fọ́nrán kan tí ó gba orí ẹ̀rọ ayélujára láti Ilé-Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun lánàá tí ó bọ́ sí ọjọ́ kan náà tí wọ́n fi obìnrin àkọ́kọ́ jẹ oyè Yèyé Aṣíwájú gbogbo ilẹ̀ Oòduà. Fọ́nrán yìí ṣe àfihàn ibi gómìnà tí ń kọrin ìsìnlógo worship songs bí ó ti ń ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ rẹ̀ níbi ayẹyẹ. Àkókò yìí ni obìnrin àkọ́kọ́ dá sí i láti wí fún un wípé kí ó dákẹ́ orin tàbí òun á paná gbohùngbohùn kí ó tó wá ní ó ní ìṣẹ́jú 5 láti fi parí ọ̀rọ̀ rẹ̀. Láàárín awuyewuye tí ìgbésẹ̀ yìí dá sílẹ̀ ni ìyáàfin Tinubu fi gba orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook lánàá láti sọ̀rọ̀ lé awuyewuye pẹ̀lú àwòrán ara rẹ̀ níbi ó ti ń dúró pẹ̀lú gómìnà Adélékè ni ó kọ wípé ìlúmọ̀ọ́ká ni wọ́n máa ń kàn lábùkù lórí ọ̀rọ̀ tí kò tó nǹkan. Ó ní àwọn tí wọ́n gbé iṣẹ́ adarí lé lọ́wọ́ mọ iṣẹ́ wọn àti ọ̀nà àti yanjú èyí tó ní í ṣe pẹ̀lú ará ìlú, ṣùgbọ́n àwọn alátìlẹyìn ni wọ́n máa ń ṣe ọ̀rìnkìnníwí gbogbo ìgbésẹ̀, sọ gbogbo àṣìgbé ẹsẹ̀ di bàbàrà, fi dá awuyewuye sílẹ̀ títí di àsìkò ìkóròyìnjọ. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kò tíì fi àtẹ̀jíṣẹ́ léde lórí ìṣẹ̀lẹ̀ yìí tàbí fèsì sí awuyewuye tó ń lọ nígboro. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.